ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Óǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtagbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, nílẹ̀ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìyìn la dá padà fẹ́yìn Ọlọ́run ẹlẹ́dàá wa, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ọlọ́run ìmọ́lẹ̀ àti Ọlọ́run agbára wa, ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kí n sì gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ lórí ayé wa àti fún ìtọ́jú rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìtọ́jú aláìlópin èyí tí àwa ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún àwọn ènìyàn wa tó ń wù wá nílé. A dúpẹ́ fún sùúrù yín àti ìwà pẹ̀lẹ́ yín bí a ti ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbùkún Ọlọ́run àti wàláàyè rẹ̀ kò ní di ẹtì lórí ayé wa lórúkọ Jésù. Àmín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé à ń gbé ẹ̀kọ́ kan, à gbé àwọn ẹ̀kọ́ kan kalẹ̀ tí a sì ń kọ́ lọ́wọ́. Ẹ̀kọ́ yìí ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, Doctrine of the Last Days. Láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, a ti kọ́ ẹ̀kọ́ nípa kí ni ó ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. A kẹ́kọ̀ọ́ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú. A sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ èké nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Nínú àwọn ẹ̀kọ́ èké yìí láti wo ohun tí Bíbélì sọ fún wa nípa ìgbàsókè àti ohun tí àwọn ènìyàn ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, nípa ìgbàsókè tó yàtọ̀ sí ohun tí Bíbélì gbé kalẹ̀. A ti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀kọ́ òtítọ́ nípa ìgbàsókè nínú Bíbélì fún wa. A sì gbé àwọn ilé èrò àwọn ènìyàn nípa ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìgbàsókè. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a dánu dúró nígbà tá a fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ tí a ń pè ní ogun Àmágẹ́dónì. A tútù sọ̀rọ̀ bákan náà nípa aṣòdì sí Kristi, pé ohun tí Bíbélì kọ́ wa nípa ohun tí aṣòdì sí Kristi jẹ́ pé aṣòdì sí Kristi kì í ṣe ẹnìkan tí ń bọ̀ wá. Jòhánù pàápàá, àpọ́sítélì Jòhánù pàápàá tilẹ̀ sọ fún wa pé aṣòdì sí Kristi ní ìgbà tí Jòhánù ń bẹ láàyè tó sì kọ̀wé ìwé, tó kọ àwọn ìwé Jòhánù nípa ìmísí Ọlọ́run. Ó ní Jòhánù sọ pé àwọn aṣòdì sí Kristi ń bẹ. Ìyẹn túmọ̀ sí pé ní ìgbà Jòhánù àpọ́sítélì, àwọn aṣòdì sí Kristi ń bẹ ní àkókò náà. Kí dẹ̀ ni ìpèyè àwọn aṣòdì sí Kristi? Àwọn tó tako pé Jésù Kristi jẹ́ ọmọ Ọlọ́run, pé Jésù Kristi kò wá nípa tara. A ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ Bíbélì a ti fi hàn wá. Jòhánù kejì, 2 John verse 7, ó fẹsẹ̀ wá múlẹ̀ pé ẹni tí ń ṣe aṣòdì sí Kristi ni àwọn tí ó gbà pé Jésù Kristi ó wá nínú ara. A tún wo ìwé Jòhánù kínní orí kejì, pàtàkì ẹsẹ̀ kejìlé ní 1 John chapter 2 verse 22. Ó fẹsẹ̀ wá múlẹ̀ nípa ohun tí Jòhánù àpọ́sítélì tó sọ nípa aṣòdì sí Kristi. Àti Jòhánù kejì orí kẹrin ẹsẹ̀ kẹta àti Jòhánù kínní orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìléníogún. A rí ohun tí Bíbélì kọ́ wa nípa aṣòdì sí Kristi. Aṣòdì sí Kristi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ẹnìkan. Wọ́n pọ̀ àwọn tó yóò sì gbà pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, àwọn tí ó gbà pé Jésù Kristi wá nínú ara, àwọn tí kò gbàgbọ́ pé Jésù Kristi ó ní ìpéye pẹ̀lú Ọlọ́run.
àwọn wọ̀nyí la pè ní aṣòdì sí Kristi. Ó sì yàtọ̀ sí ẹ̀kọ́ tí àwọn èèyàn ń kọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún pé ní ìgbà tí Kristi bá wá ní ìkọ̀kọ̀, àwọn yóò wá mú ọkàn àwọn olóòótọ́ tó ti sùn tó wà nínú ilẹ̀ àtàwọn tó wà láàyè, yóò wá kó wọn lọ sí ibì kan fún odidi ọdún méje. Lẹ́yìn ọdún méje, ìpalára yóò dé bá aṣòdì sí Kristi kan, yóò dìde, yóò sì gbé ọ̀pọ̀lọpọ̀ ìpanilára àti inúnibíni sí àwọn tó wà lórí ilẹ̀. Nígbà náà ni tí Kristi bá wá ń bọ̀ láti wá bá aṣòdì sí Kristi jà, àwọn àyànfẹ́ tí ó kó lọ náà ni ó tẹ̀lé, tí wọ́n bá aṣòdì sí Kristi jà, tí wọ́n sì ṣẹ́gun aṣòdì sí Kristi. Kristi yóò wá jọba ẹgbẹ̀rún ọdún ní Jerúsálẹ́mù. A sọ pé kì í ṣe ẹ̀kọ́ Kristi, kì í ṣe ẹ̀kọ́ tá rí nínú Bíbélì pé ẹ̀kọ́ èké ni. Jésù Kristi tí Kristi bá máa padà wá lẹ́lẹ́kejì, kò ní padà wá láti wá jọba ẹgbẹ̀rún ọdún, yóò padà wá láti wá ṣèdájọ́ ayé nínú òdodo, yóò sì gba ọkàn àwọn olóòótọ́ padà sí ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n máa gbé ní ọ̀dọ̀ Ọlọ́run títí láéláé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìlérí àti ọ̀rọ̀ ìtura tí Kristi sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ ní ìwé Jòhánù orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 3 tó sọ pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú, ẹ gba Ọlọ́run gbọ́ kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀, tí kì bá ti rí bẹ́ẹ̀ mi kì bá ti sọ fún yín. Ó lè mi lọ pèsè àìsílẹ̀ fún yín, pé tí èmi bá lọ pèsè àìsílẹ̀ fún èmi yóò padà wá láti wá mú yín lọ sọ́dọ̀ ara mi tìkálára mi. Ìlérí tí Kristi ṣe nìyí fún ọkàn àwọn àyànfẹ́ àti ọkàn àwọn olóòótọ́ tó dúró nínú ẹ̀kọ́ àti nínú ìlànà Jésù Kristi Olúwa wa. Nítorí nìyí a ò rí kà pé Jésù Kristi ń bọ̀ lẹ́lẹ́kejì láti wá gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀ àti onírúurú àwọn ẹ̀kọ́ èké èyí tí ó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. So a ti gbé àlàyé kalẹ̀ nípa àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. A fẹ́ wo apá kejì rẹ̀, a ti sọ̀rọ̀ nípa ìgbésókè rapture, ẹ̀kọ́ òtítọ́ àti onírúurú ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́, tí àwa tá a fẹ́ Ọlọ́run a ò gbọ́dọ̀ dó nínú àwọn ẹ̀kọ́ èké yìí, a gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ òtítọ́. A ti sọ̀rọ̀ nípa aṣòdì sí Kristi ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, ohun tí Bíbélì kọ́ wa pàtó nípa aṣòdì sí Kristi, àti gbé ẹ̀kọ́ náà kalẹ̀ fún wa. Lónìí a wá fẹ́ wo ogun Àmágédónì. Níbi tá a ti dárúkọ ogun Àmágédónì nínú ìwé ìfihàn ní ìwé ìfihàn orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16. Kí ni Bíbélì sọ? Kí a lè wo àlàyé ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Kí ni Bíbélì wí? Ìwé ìfihàn orí 14 16 nígbà tá a wo ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16. Ó ní nítorí ẹ̀mí èṣù ni wọ́n tí ń ṣe iṣẹ́ ìyanu, àwọn tí jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá Ọlọ́run Olódùmarè. Kíyèsí, mò ń bọ̀ bí olè. Ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́, kí ó má bàa rìn ní ìhòhò, wọ́n ó sì rí ìtìjú rẹ̀. Ó sì gbá wọn jọ sí ibì kan tí a ń pè ní Àmágẹ́dónì ní èdè Hébérù. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run yìí tí a sọ nínú ìwé ìfihàn orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16? Kí ni àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún, kí ni wọ́n sọ nípa ogun Àmágẹ́dónì? Ohun tí wọ́n sọ ni pé nígbà tí aṣòdì sí Kristi tó bá ń ṣètò, tó bá ń bẹ̀rẹ̀ sí ń darí ayé, nígbà tí Jésù Kristi ti kó àwọn kan lọ sí ọ̀dọ̀ Ọlọ́run sí òkè fún ọdún méje, nígbà náà ni tí Kristi bá fẹ́ padà wá, tó bá fẹ́ padà wá pẹ̀lú àwọn àyànfẹ́, yóò wá bá wọn jà níbì kan tí a ń pè ní Àmágẹ́dónì. Ohun tí àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún àti ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì, ohun tí wọ́n kọ́ nìyí, tó sì yàtọ̀ sí ohun tí Bíbélì sọ. Kí là ń pè ní ogun Àmágẹ́dónì? Ogun Àmágẹ́dónì ó jẹ́ ogun tẹ̀mí, kì í ṣe ogun ti ara. Ogun tẹ̀mí ni láàrin òtítọ́ àti èké. Ogun yìí sì ń bá ọkàn ogunlọ́gọ̀ àwọn ènìyàn jà ní ìgbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ogun yìí ó ń bá wa jà, ogun èṣù ni tó ń bá wa jà kí àwa kó má bàa tẹ̀ sí ìfẹ́ Ọlọ́run tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì.
ogun yìí ogun ẹ̀mí ni, kì í ṣe ogun physical battle, it's not a physical battle, kì í ṣe ogun tí a ó máa yọ àdá, tá a ó máa yọ ọ̀bọ̀n, tá a ó máa yọ ọkọ̀ tira wa, tàbí tá a ó máa yọ oríṣiríṣi bọ́ọ̀bù tira wa, tàbí tá a máa ṣe oríṣiríṣi ìjà tara. Ìjà tẹ̀mí ni, ìjà tẹ̀mí ni, a spiritual battle. Ìjà tẹ̀mí ni láàrin òtítọ́ àti èké, láàrin Ọlọ́run àti èṣù, láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn, láàrin àwọn ọkàn olóòótọ́ pẹ̀lú Sátánì. Ìjà ẹ̀mí ni, kì í ṣe ìjà tí Jésù Kristi á wá jà pẹ̀lú àwọn àyànfẹ́, á wá bá aṣòdì sí Kristi jà, á sì borí rẹ̀, á sì wá jọba ẹgbẹ̀rún ọdún ní Jerúsálẹ́mù. Rárá o, kì í ṣe ohun tí Bíbélì sọ ni. Bíbélì ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé láti ìgbà tí Jésù Kristi ti dúró lórí ìtẹ́ tó ti jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ọlọ́run ní inúnibíni àti ìjà tí ń bẹ, ó tẹ̀ ti pẹ́ tí ìjà ti ń bẹ láàrin Sátánì àti Ọlọ́run àti àwọn àyànfẹ́. Ìjà yìí ìjà ẹ̀mí ni, spiritual battle, kì í ṣe ìjà àtara. Ohun tí Bíbélì sọ fún wa nìyí nípa ogun Armageddon. It's not going to be a physical battle, it's not a physical battle, kì í ṣe ogun ti ara, tẹ̀mí ni. Eléyìí gbọ́dọ̀ yé wa pẹ̀lú àlàyé tí a gbé kalẹ̀. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń wo àwọn ẹ̀kọ́ èké nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì, à ń wo apá kejì rẹ̀ lónìí. Gẹ́gẹ́ bí a ti sọ fún aṣáájú, a ti wo ẹ̀kọ́ èké àkọ́kọ́ tó rọ̀ mọ́ ìgbàsókè, a ti wo ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ aṣòdì sí Kristi. Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń wo ogun Armageddon. Kí ni Bíbélì kọ́ wa? A sì sọ pé ohun tí àwọn tó ń kẹ́kọ̀ọ́ ìjọba ẹgbẹ̀rún ọdún ń kọ́ ni pé ogun Armageddon níbẹ̀ ni Jésù Kristi àtàwọn ọkọ̀ àwọn àyànfẹ́ yóò ti bá aṣòdì sí Kristi àtàwọn ènìyàn rẹ̀ jà. Rárá o, Bíbélì ò sọ bẹ́ẹ̀ fún wa. Ìjà ẹ̀mí ni, ìjà ẹ̀mí ni gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Ìfihàn orí 16 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù, àti dárúkọ 3, àti dárúkọ ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìgbàsókè, àti dárúkọ ẹ̀kọ́ èké nípa aṣòdì sí Kristi, àti tún dárúkọ ogun Armageddon. Ẹ ká wá wo ìkẹrin nínú àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi. Tí a bá kíyèsí ìwé Matthew orí 24, Matthew orí 24, a rí pé àwọn tí ń kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún wọ́n ń lo ẹsẹ̀ Bíbélì láti sọ fún wa pé gbogbo àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi Olúwa wa sọ, ó ń sọ nípa ìpadàbọ̀ Jésù Kristi Olúwa wa nìkan. Ìdáhùn ni pé rárá o. Mo fẹ́ ká ka ẹsẹ̀ bí mélòó kan sí wa létí ká lè gbọ́ ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí èyí tí ó kọ́ wa. Mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 1. Jésù sì jáde lọ, ó sì ti tẹ́ḿpìlì kúrò, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá láti fi kíkùn tẹ́ḿpìlì náà hàn. Jésù sì wí fún wọn pé ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí? Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níyìí tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Ẹ wo ẹsẹ̀ 3. Bí ó ti jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá ní ìkọ̀kọ̀, wọ́n wí pé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀? Kí ni yóò ṣe àmì wíwá rẹ àti òpin ayé? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi, tí wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin yóò sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹlẹ̀, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Tá a bá wo ẹsẹ̀ Bíbélì lọ, a rí pé interpretation tàbí ìtumọ̀ tí àwọn kan fún ìwé Matthew orí 24, chapter 24, orí 24 ni pé gbogbo ẹsẹ̀ Bíbélì yìí ó ń sọ̀rọ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ tí Kristi bá padà wá lẹ́lẹ́ẹ̀kejì. Rárá o, tẹ́ bá kà dáadáa, Kristi ń ṣàlàyé ohun tí yóò ṣẹlẹ̀
ní ìgbà tí Jerúsálẹ́mù tí a ó mú tẹ́ḿpìlì náà tá ó fọ́ túútúú tí ò ní sí òkúta lórí ara wọn. Àwọn olóyìnbó á sọ pé destruction of the temple at Jerusalem. Ohun tí Jésù Kristi Olúwa wa kọ́kọ́ gbé àlàyé kalẹ̀ ní, bó tilẹ̀ jẹ́ pé nígbà tá a kéèsì tá a tún wo ẹsẹ̀ 34 ẹsẹ̀ 24 34 ìwé Matthew orí 24 chapter 24 verse 34 ó ń sọ̀rọ̀ nípa àmì wíwá Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n láti ìwé Matthew orí 24 láti ẹsẹ̀ 1 títí dé verse 33 ó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí a bá wọ Jerúsálẹ́mù láti bà tẹ́ḿpìlì náà jẹ́, láti kógun ja Jerúsálẹ́mù. Ìṣẹ̀lẹ̀ tí Kristi ń gbé àlàyé kalẹ̀ nìyí láti ẹsẹ̀ 1 títí dé verse 33 ẹsẹ̀ 23. Jésù Kristi ń sọ nípa destruction of Jerusalem including the temple. Ó ń sọ nípa ìpalára tí yóò dé bá Jerúsálẹ́mù àti tẹ́ḿpìlì èyí tí ó wà níbẹ̀. Ó sì ń ṣàlàyé fún àwọn Kírísítẹ́nì pé tí wọ́n bá ti gbúrò ogun yìí kí wọ́n tètè sá lọ sí orí òkè kó má mọ ohunkóhun. Tẹ́ bá ka ẹsẹ̀ Bíbélì sísàlẹ̀ sí, a mọ̀ pé ohun tí Jésù Kristi ń sọ tó àwọn olóyìnbó sọ pé tó address ó ní destruction of the temple and destruction of Jerusalem. Ohun tó ń sọ nìyí. Àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún wọ́n fẹ́ fẹsẹ̀ wa múlẹ̀ pé bó láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ gbogbo òpin ẹsẹ̀ yìí ó sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. Rárá o kì í ṣe ohun tó sọ nìyí. Tá bá wò dáadáa a rí pé ọ̀rọ̀ ìkan náà mo la rí ọ̀rọ̀ tí Kristi sọ ìkan náà la rí nínú ìwé Mark orí 13 Mark 13 nínú ìwé Luke ohun tí Luke sọ nípa rẹ̀ òun ni nínú ìwé Luke orí 21 chapter 21 ìwé Matthew orí 24 24 ìwé Luke orí 21 ìwé Mark orí 13 gbogbo wọn ló sọ ọ̀rọ̀ ní kíkún nípa ìpalára tí Kristi sàsọtẹ́lẹ̀ rẹ̀ pé yóò dé bá Jerúsálẹ́mù yóò sì dé bá tẹ́ḿpìlì èyí tí ó wà ní Jerúsálẹ́mù. Kristi sì dá àwọn ọmọlẹ́yìn rẹ̀ lóhùn nígbà tí wọ́n tọ̀ wá pé ìgbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe kíni yóò ṣẹlẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Tẹ́ bá lọ tẹ́ bá kàwé Matthew orí 4 Matthew 24 tẹ́ bá wo ìwé Luke chapter 21 tẹ́ bá tún wo ìwé Mark chapter 13 gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì mẹ́ta yìí ló fi ẹsẹ̀ wa múlẹ̀ nípa àsọtẹ́lẹ̀ tí Kristi sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí òpin yóò fi dé bá tẹ́ḿpìlì tá a wó lulẹ̀ tá a fọ́ lúlú àti bí wọ́n ṣe wọ Jerúsálẹ́mù tí wọ́n fi sọ di àwòrò. Ohun tí ó ń gbé àlàyé kalẹ̀ nìyí. Nígbà tá a wo inú ọ̀rọ̀ Ọlọ́run a rí pé ìyún tí Luke kọ àkọsílẹ̀ nípa ìmísí Ọlọ́run òun ni nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ṣáájú ìpalára tí ó dé bá Jerúsálẹ́mù. Nígbà tí ìwé Máàkù àti Matthew tí wọ́n fi ìpadàbọ̀ Jésù Kristi sí láti ẹsẹ̀ 4 láti ẹsẹ̀ 24 34 àwọn méjèèjì Máàkù àti Matthew àkọsílẹ̀ tó kọ nípa ìmísí Ọlọ́run wọ́n sọ̀rọ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ nípa pé destruction of Jerusalem. Ìwé Luke nìkan ló gbé àlàyé kalẹ̀ ohun tí yóò ṣẹlẹ̀ ṣáájú destruction of Jerusalem. Ìwé Matthew àti ìwé Mark nínú àkọsílẹ̀ wọn nípa ìmísí Ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ kì í ṣe nípa destruction of Jerusalem nìkan ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀, wọ́n sì tún sọ̀rọ̀ nípa àmì ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn tó ń gbé ẹ̀kọ́ kalẹ̀ pé gbogbo ìwé Matthew orí 4 ní ogun ó ń sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi. Rárá o, mo fẹ́ ka lórí ọ̀fẹ́ láti lọ ka àwọn ẹsẹ̀ Bíbélì sí. A ti gbé àwọn ẹ̀kọ́ èké kalẹ̀ tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi. A dẹ̀ sọ fún wa pé àwọn kan kẹ́kọ̀ọ́ èké nípa ìgbàsókè. A ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Wọ́n kẹ́kọ̀ọ́ pé Jésù Kristi á wá ní ìkọ̀kọ̀, tó bá dẹ̀ wá ní ìkọ̀kọ̀ á gba àwọn ọkàn
olóòótọ́ tó ti sùn àtàwọn kan olóòótọ́ wọ́n á lọ sọ́run wọ́n á dẹ̀ wà níbẹ̀ pẹ̀lú Kristi fún ọdún méje. Lẹ́yìn ṣáájú ọdún méje yìí aṣòdì sí Kristi á ṣe ìjọba gbogbo ayé. Táṣòdì sí Kristi bá ṣe ìjọba gbogbo á mú ọ̀pọ̀lọpọ̀ ìpalára bá ogúnlọ́gọ̀ àwọn èèyàn tó wà lórí ilẹ̀. Lẹ́yìn ọdún méje yìí Jésù Kristi àti àwọn ọkàn àyànfẹ́ tó gbà sókè fún ọdún méje wọ́n á wá padà wá wọ́n wá bá aṣòdì sí Kristi jà níbi ogun Mágídónì níbẹ̀ ni wọ́n ti jà. Kristi á sì ṣẹ́gun wọn. Nígbà náà ni Jésù Kristi á wá jọba lórí ìtẹ́ rẹ̀ ní Jerúsálẹ́mù fún ẹgbẹ̀rin ọdún. Nígbà náà ni ogúnlọ́gọ̀ àwọn Júù ni yóò gba Jésù Kristi gbọ́. Rárá o, kì í ṣe ohun tí Bíbélì sọ nìyí. Bíbélì ò sọ fún wa pé Jésù Kristi á padà wá lẹ́lẹ́kejì láti wá jọba ẹgbẹ̀rún ọdún ní Jerúsálẹ́mù, kò kọ́ wa bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, à ń sọ̀rọ̀ nípa aṣòdì sí Kristi, pé aṣòdì sí Kristi kan ó ń bọ̀ tá a jẹ́ ẹni tí yóò darí gbogbo àgbáyé. Rárá o, ìwé Jòhánù ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé aṣòdì sí Kristi púpọ̀ ni wọ́n tí wọ́n ń bẹ. Kí làwọn ìpèyà aṣòdì sí Kristi? Ìpèyà aṣòdì sí Kristi pé wọn ò gbà pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, wọn ò sì gbà pé ó wà nínú ara, wọn ò gbà pé ó ní ìpèyè pẹ̀lú Ọlọ́run, wọn ò gbà pé ohun tí Jésù Kristi pe ara rẹ̀ pé bẹ́ẹ̀ ló jẹ́. Àwọn wọ̀nyí ló jẹ́ ẹni tó ṣòdì sí Kristi. A tilẹ̀ rí kà pé wọ́n ti ọ̀dọ̀ wa jáde ṣùgbọ́n wọn ò kì í ṣe ara wa. Tó bá jẹ́ ara wa ni wọn ìbá bá wa dúró, nítorí pé wọn ò kì í ṣe ara wa náà ti ọ̀dọ̀ wa jáde kí a lè fi wọ́n hàn pé wọn kì í ṣe ti ara wa. Ohun tí ìwé Jòhánù kínní orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 sísàlẹ̀ tó kọ́ wa nípa àwọn aṣòdì sí Kristi. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. A ti tún sọ̀rọ̀ nípa ogun Àmágẹ́dónì pé ogun ìníbẹ̀ ni Jésù Kristi yóò ti bá aṣòdì sí Kristi jà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, yóò sì ṣẹ́gun wọn. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ogun èyí tí à ń jà lónìí ogun ẹ̀mí ni, láàrin òtítọ́ àti èké, láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn, láàrin Ọlọ́run àti Sátánì, láàrin Kírísítẹ́nì olóòótọ́ àti Sátánì. Ogun yìí ogun ẹ̀mí ni gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Èyí tó tún kẹ́yìn rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi ni pé ìwé Matthew chapter 24 àwọn tó ń gbé ẹ̀kọ́ ìkalẹ̀ pé gbogbo ẹsẹ̀ Bíbélì pátá ló ń sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. Rárá o, ìwé Matthew orí 24 láti ẹsẹ̀ 1 títí ẹsẹ̀ 23 33 ó ń sọ̀rọ̀ nípa ìparun Jerúsálẹ́mù àti tẹ́ḿpìlì rẹ̀. Láti 34 ẹsẹ̀ 24 sísàlẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi. Ìwé Mark orí 13 nǹkan kan náà àti Matthew nǹkan kan náà ni wọ́n ń sọ. Ìwé Luke orí 21 òun ń gbé àlàyé kalẹ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ṣáájú ìgbà tí òpin yóò dé bá Jerusalem àti tẹ́ḿpìlì tó wà níbẹ̀. Àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi tá a ti gbé yẹ̀wò, Ọlọ́run sì fẹ́ kí èmi ìwọ gbogbo wa ká tún padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí Bíbélì sọ fún wa pé kí a ṣaápọn láti jẹ́ akẹ́kọ̀ọ́ tí kò ní láti tìjú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15. Ọlọ́run fẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ ká mọ̀ pé ohun tí Kristi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ òun la gbọ́dọ̀ tẹ̀lé. Kí wá ni ẹ̀kọ́ òtítọ́ tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi? Jésù Kristi ń padàbọ̀ lẹ́lẹ́kejì lótìtọ́ ni gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ̀ nínú Iṣẹ́ Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 10. Àwọn ọkùnrin méjì tí wọ́n dúró tó ń wo àwọn àpọ́sítélì tí wọ́n ń wòkè bí a ti gba Kristi sókè. Ó ní ẹni tẹ́ ẹ rí tó ń wòkè tó ń lọ sókè yìí bẹ́ẹ̀ náà ni yóò tún padà wá. A gbàgbọ́ pé Jésù Kristi ń padà bọ̀ lẹ́lẹ́kejì. Ọlọ́run sì fẹ́ kí gbogbo ìran ènìyàn kó wà ní ìmúra sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristi. Tó bá wá padà wá, kí ni yóò wá ṣe? Ṣé yóò wá gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀ ní? Rárá o, Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì, ó wá láti wá ṣe ìdájọ́ ayé nínú òdodo gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ Bíbélì tá a ti kà sí wa lẹ́yìn nínú ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 1 pé mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti níwájú Kristi tí Kristi ń ṣe ẹni tí ó ṣèdájọ́ òkú àti alààyè àti ìjọba rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì, ó wá láti wá ṣèjọba ayé, ó wá
láti wá ṣe ìdájọ́ ayé. Ó ń bọ̀ lẹ́lẹ́kejì. Tó bá wá lẹ́lẹ́kejì, àwọn òkú nínú Kristi wọ́n ó gba ara tuntun láti dúró de ìdájọ́ Ọlọ́run ní ìṣẹ́jú àáyá, in a twinkling of an eye, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí Bíbélì gbé tó kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. Jésù Kristi kò padà wá láti wá jọba ẹgbẹ̀rún ọdún. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù Kristi ní tí a ti gbé àgbékalẹ̀ rẹ̀. A fẹ́ kí ẹ sì bá wa dúró. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí torí pé a gbọ́dọ̀ wo àwọn ẹ̀kọ́ tó nìkan ṣe pẹ̀lú ìgbà ìkẹyìn, the doctrine of the last days. A sì ti ń wò wọ́n lọ, kò tí ì tán, a sì túbọ̀ máa wò wọ́n sí ká lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ Ọlọ́run àti wà láàyè rẹ̀ lórí ayé wa. A sì mọ̀ pé oore ọ̀fẹ́ Ọlọ́run náà máa bá yín gbé. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká sì dúró nínú ìfẹ́ rẹ̀. A mọ̀ pé nínú àánú Ọlọ́run àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé àwọn ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìpadàbọ̀ Jésù sí apá kejì. A ti sọ̀rọ̀ nípa ìgbàsókè, ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ àti sọ, ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ aṣòdì sí Kristi àti sọ, ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ ìwé Mátíù orí 24 àti gbé kalẹ̀, ẹ̀kọ́ èké tó rọ̀ mọ́ aṣòdì ogun Mágídónì àti gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń dúró nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kristi náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi òtítọ́ rẹ̀ hàn wá, yóò sì jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó tọ̀ sí wa lọ́kàn, kí àwa kó lè máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run láláìṣẹ̀tàn, kí a sì máa sìn nínú ìsìn mímọ́ tó ti gbé kalẹ̀, tá a sì rí àpẹẹrẹ rẹ̀ nínú májẹ̀mú titun fún wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú. Lábẹ́ ẹ̀kọ́ yìí a tún mú ẹ̀kọ́ mìíràn wá tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìgbà ìkẹyìn. A ó mú wá ní ọjọ́ mìíràn tá a tún fi re pàdé. Kí ìbùkún, ìwàláàyè, oore ọ̀fẹ́ àti agbára Ọlọ́run kó di mímọ̀ lórí ayé wa. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Tí ẹ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà fún àwọn nǹkan wọ̀nyí tí a ti kọ́ lónìí àtàwọn nǹkan wọ̀nyí tá a ti kọ́ sẹ́yìn, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run àti ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ kó máa bá wa gbé, kó sì tọ́ wa sí ọ̀nà rẹ̀, kí àwa kó lè máa tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ ṣíṣe. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.